pé kí gbogbo wa ká gbọ́ nǹkan tí àbúrò Fáyọ̀ṣe sọ, former governor of Ekiti State. Bàbá Fáyọ̀ṣe àbúrò wọn ló sọ̀rọ̀ nínú fídíò yìí lórí ọ̀rọ̀ Àṣàkẹ́. Ẹ jẹ́ ká wo fídíò yẹn. As I promised last night that we will take care of Ashake's father if he refused to take care of him. Àṣàkẹ́ àtọ̀ bàbá ẹ̀ ló di ọmọ ológo. Àtọ̀ bàbá ẹ̀ lọ́jọ́ tí wọ́n bára wọn sùn, èrò púpọ̀ ló bára wọn sùn o. Ṣùgbọ́n àtọ̀ títí ẹ̀, that means that he won't turn to pikin. As I promised yesterday that I'm going to give the man 500,000, I spoke to him this morning. Very happy man. And I prayed for him and I've sent his 500,000 to him. When I'm in Lagos, I will go and visit him. Now, I appreciate it. Pé ó tiẹ̀ náwó sí bàbá Àṣàkẹ́. Ṣùgbọ́n ara ṣe àrí mi tèmi máa ń sọ nìyẹn. Àṣàkẹ́ ò ní òun ò lè tọ́jú bàbá òun. Yorùbá sọ pé amúkùn ẹrù ẹwọ́ ó ní òkèlè ẹ̀wọ̀ ìsàlẹ̀. Kẹ́ tó máa bẹ́ síta wá sórí social media, wàá máa sọ̀rọ̀ sí Àṣàkẹ́ láti wá máa yọ ọpọ lára ẹ̀. Bá tiẹ̀ kọ́kọ́ fi mú fílẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ láàrin ìdílé wọn, pàápàá láàrin àti bàbá ẹ̀, láàrin àti bébí màmá ẹ̀. Ẹ̀yin kan wá sásí abí ọ̀rọ̀ yẹn láti rí pé ẹ máa yẹ̀yẹ́ ẹ máa fi ṣẹlẹ́yà. 500,000 tí bàbá yìí ní òun fún bàbá Àṣàkẹ́ yìí, Àṣàkẹ́ lè ṣé bàtà Àṣàkẹ́ gan wọ̀ gan ò ju 500,000 lọ. And àlàyé tó wá sórí social media, ẹ wo nǹkan tèmi fi sọ pé ara ṣe àrí mi tèmi ò fẹ́ lé yìí o. Before kí ọ̀rọ̀ Àṣàkẹ́ tó ṣẹlẹ̀ láàrin mi àti yín Sàmà ní àrí èèyàn tó ti tọrọ owó lọ́wọ́ aláyé nínú fámìlì ẹ̀ tó fún nínú ìlú ẹ̀ ńkọ́. But torí pé Àṣàkẹ́ lórúkọ ń sìn, ó fẹ́ fi yẹn ṣẹlẹ̀ rẹ̀, ó fẹ́ fi yẹn promote rẹ̀, ó wá jáde ó bẹ́ gìlà jáde, ó ní tí Àṣàkẹ́ ò bá tọ́jú bàbá wọn àbá tọ́jú ẹ̀. Nínú fámìlì ẹ̀ Sàmà sọ pé àrí ẹni tó nílò ìrànlọ́wọ́ ń bẹ. Ládùúgbò ẹ̀ Sàmà ní àrí ẹni tó nílò ìrànlọ́wọ́ ń bẹ. Nínú ìlú ẹ̀ Sàmà ní àrí èèyàn tó ti tọrọ owó lọ́wọ́ ẹ̀ ń bẹ ní ọdún yìí, ṣó ṣe fún wọn, ó ṣe fún wọn. Ṣùgbọ́n àtó dọ̀rọ̀ Àṣàkẹ́ ń sìn tí gbogbo ń fẹ́ fi mú mẹ́kì orúkọ, ẹ bẹ̀rẹ̀ sí jáde, ẹni ẹ máa bá tọ́jú bàbá ẹ̀ tó bá lè tọ́jú ẹ̀. Àbòsí tá à ń sọ lélẹ̀. Àbá máa sọ pé aláyé ò ní èèyàn tó yẹ pé 20,000 ní ìṣòro ẹ̀ nínú fámìlì wọn. Kẹ́pọ̀ tẹ́ni ẹ bá 20,000 ìyá ẹni ẹ máa tọ́ Sàmà ní kò sí, ṣó ṣe fún wọn. So nǹkan tó yẹ ká ẹ ṣe ni wípé ẹ wá ọ̀nà láti mọ ìdí tí Àṣàkẹ́ fi dẹ́yẹ sí bàbá ẹ̀. Kì í ṣe pé Àṣàkẹ́ tó bá tọ́jú bàbá ẹ̀ àbá tọ́jú ẹ̀, so o lè máa tọ́jú ẹ̀ lọ títí láéláé. Can you be giving him that 500,000 every month? No. So solution ni kẹ́ ẹ wá. Kì í ṣe pé tí o bá tọ́jú bàbá ẹ̀ máa bá tọ́jú ẹ̀. Kí ni 500,000 tó ṣe nínú ọ̀rọ̀ Nàìjíríà délé ni? Kí ló tó ṣe ọ̀rọ̀ Nàìjíríà délé ni? So ẹ má fi Àṣàkẹ́ tara yín, ẹ má fi ọ̀rọ̀ Àṣàkẹ́ promote ara yín. Tíjà bá wà láàrin Àṣàkẹ́ àti bàbá ẹ̀, ó ṣe ní kẹ́ ẹ parí ẹ̀. So because mo kàn wo ńgbà táláyé ìbẹ́ jáde tó ní Àṣàkẹ́ tó bá tọ́jú bàbá ẹ̀, a máa bá tọ́jú ẹ̀, mo ṣe promise mo tún máa fún ní 500k, in which mo sì ń sọ ní family àlàyé yìí ṣe. A máa rí èèyàn tó yẹ pé 100,000 tó bá rí lẹ́nìí ó mọ̀ tó máa fi ṣe tó fi ní tòsí mọ̀ táláyé ò náà ti ẹni yẹn tó rí tẹ́ni yẹn rò. Gbogbo wa lálábòsí. So anyway, ẹ fàbòsí sílẹ̀. Ẹ̀sùn tó láwùjọ. This is Ademade. Bye for now. Ade Omade, advocate for the masses.